Ní ibí báyìí ni a ti fẹ́ máa ṣe àfihàn àwọn òṣèrébìnrin márùn-ún yìí tó jẹ́ pé tí wọ́n bá múra tán, a lè rí kí wọ́n ṣí ẹ̀yà ara wọn tó ṣe pàtàkì, tó ṣe kókó sí obìnrin, ẹ lè rí kí wọ́n ṣí sílẹ̀ àbí kí ẹ máa wò ní ìta. Ẹni àkọ́kọ́ tí à ń wò ní ibí báyìí ni beautiful actress Mide Martins, ìyàwó fún popular Nollywood actor Afeez Ọwọ́, òun ni wọ́n jẹ́. Ní gbogbo ìgbà tí wọ́n bá múra, wọn kì í ṣí àwọn ẹ̀yà ara wọn tó ṣe pàtàkì sí obìnrin. Gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀, bí Yorùbá, àwọn ẹ̀yà ara tó ṣe pàtàkì sí obìnrin, a ti mọ̀, wọn kì í ṣí àwọn ẹ̀yà ara wọn kankan tó ṣe pàtàkì sí obìnrin. Tí ẹni kejì tí à ń wò ní ibí báyìí ṣì ń jẹ́ beautiful actress Funke Akindele Lafunky Jọjọjọ. Ní gbogbo ìgbà tí àwọn náà bá múra, bóyá làwọn ń lọ party ni àbí movie location, a lè rí kí wọ́n ṣí ẹ̀yà ara wọn kankan tó ṣe pàtàkì sí obìnrin, a lè rí kí wọ́n ṣí sílẹ̀. Wọ́n máa ń múra, wọ́n máa ń bo gbogbo ìhòòhò wọn ni. Tí ẹni kẹta tí ó wà ní ibí báyìí ṣì ń jẹ́ beautiful actress Bíọ́lá Adébáyọ̀. Ní gbogbo ìgbà tí àwọn náà bá múra tàbí ní orí sinimá, a lè rí kí wọ́n ṣí ẹ̀yà ara wọn tó ṣe pàtàkì sí obìnrin, a lè rí kí wọ́n ṣí sílẹ̀. Tí ẹni kẹta ní ibí báyìí ṣì ń jẹ́ Ṣọlá Kòsọ́kọ́, tí wọ́n jẹ́ ọmọ bíbí inú àgbà òṣèré Jídé Kòsọ́kọ́. Ní gbogbo ìgbà tí àwọn náà bá wọṣọ, yálà wọ́n lọ party ni àbí wọ́n wà ní orí sinimá, a lè rí kí wọ́n ṣí ẹ̀yà ara wọn kankan tó ṣe pàtàkì sí obìnrin kí wọ́n ṣí sílẹ̀. Tí ẹni kẹrin ní ibí báyìí ṣì ń jẹ́ beautiful actress Dayo Amusa. Àwọn náà ní gbogbo ìgbà tí àwọn náà bá múra tàbí wọ́n wà lórí sinimá, a lè rí tí wọ́n ṣí ẹ̀yà ara wọn tó ṣe pàtàkì sí obìnrin, a lè rí kí wọ́n ṣí sílẹ̀. Nínú àwọn òṣèré tí a ṣe àfihàn wọn yìí, ta ni ẹ̀yin nífẹ̀ẹ́ sí jùlọ? Àti wípé òṣèré wo lẹ̀yin túmọ̀ tí kò kí ń ṣí ẹ̀yà ara tó ṣe pàtàkì sí obìnrin, tí kò kí ń ṣí sílẹ̀? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section.